káàbọ̀ sórí ìkèrè iṣẹ́ fídíò tó wá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àǹfààní lórí fídíò yìí iṣẹ́ fídíò tó wá ń play lẹ́gbẹ̀ẹ́ mi bàbá Ekiti ló sọ̀rọ̀ pásítọ̀ Eke tó wá ń sọ yẹn ó wà nù fídíò yìí bọ̀ ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. Ẹ káàsán gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ni mo kí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta àlàáfíà kọ́ mo bá yín bí bẹ́ẹ̀ ni ẹ má mo ṣe parí program kan tán ni ṣùgbọ́n Yorùbá ní pé ìjọ tá a bá rí bi wọ́n ní ìjọ náà ní ibi ń wọlé ẹ jẹ́ kí n wá sọ wípé mi ò wá sí orí program lénìí gẹ́gẹ́ bí bàbá Ekiti mo wá gẹ́gẹ́ bí evangelist Ọlá Ọ̀dẹ́nìyí tí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Bíbélì yé díẹ̀ tó dá àwọn wòlíì mọ̀ àtàwọn wòlíì oníjẹkújẹ àtàwọn wòlíì ẹlẹ́bi àtàwọn wòlíì tó jẹ́ pé tara wọn náà mọ̀ tí wọ́n rántí ọjọ́ ọ̀la àtàwọn kàríkàṣọ́ tó jẹ́ pé wọn àìníṣẹ́ bí ìlú ṣe dà ló sọ wọ́n di wòlíì ẹ̀já wa bí wọ́n léèrè ta ló tàmì òróró lé wọn lórí ta ló ń pè wọ́n gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Olódùmarè kò dẹ̀ sí ẹni tó ń wà láyé tí ń pera rẹ̀ ní wòlíì tí ì ní mentor. Who is their mentor? ta ni àwọn wòlíì èké tí ò fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran wọn tó jẹ́ pé ìdá mẹ́wàá àtọrẹ èmi ò gbọ́ rí o mi ò gbọ́ rí mo máa fẹ́ jẹ́ olóògùn oníṣègùn kan kúkú jẹ́ oníṣègùn tá máa fẹ́ jẹ́ pásítọ̀ kan jẹ́ pásítọ̀ tá máa fẹ́ jẹ́ àfà kan jẹ́ àfà tá máa fẹ́ jẹ́ adáhunṣe kan jẹ́ adáhunṣe èwo ni dàrúdàpọ̀ tó ń darúlú pọ̀ mọ́ ṣàpà tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ ká dé wọ́n jẹ́ kí àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gidi kórè mú gbé mọ́ ẹ mọ̀ máa kàn tó ń pera rẹ̀ ní ọmọ Ọ̀wọ̀ torí mo mọ̀ pé àwọn ọmọ Ọ̀wọ̀ wọn ń ṣe níbi adégoróyè àbí Ifákúlẹ́yìn àbí kí Ifá tán ṣe tán tí ń sọ kátàkátà ẹ bá mi bí léèrè níbo ló wà nígbà tọ́lọ́run pè torí mi ò wò ó lọ síwájú mo wò ó lọ sẹ́yìn mi ò rí àmúyẹ ìránṣẹ́ Ọlọ́run kankan lára mi máa yẹn mi ò rí àmúyẹ ìránṣẹ́ Ọlọ́run kankan Bíbélì wípé ègbé ni fún wòlíì tó sọ àsọtẹ́lẹ̀ tí ò wá sí ìmúṣẹ ìwé Jeremáyà tẹ̀sọ́ wípé ó ní irú wòlíì bẹ́ẹ̀ ó yẹ kán sọ òkúta pa ni kí ẹni tó bá sọ àsọtẹ́lẹ̀ tí ò rí bẹ́ẹ̀ ó yẹ kán sọ lókúta pa ni ọlágùn oróyè àbí ṣé kìí ṣe pé wọ́n máa sọ òkúta pa gbẹ̀yìn ni pẹ̀lú bàlàbàlà rédèrèdè tó ń sọ yìí ó ti sọ̀kan rí nígbà kan adẹ̀dá ẹ lóhùn irú ìran ta ló ń fi ìran wò ẹ́ ṣé kìí ṣe pé máì wà lára àwọn tó ń lọ tìró mọ́ ìpín ojú ajá tán fi ń lé tìró sójú tí wọ́n ń rí ìríkùrí tí wọ́n rò pé Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀ ṣé kìí ṣe pé Ọlágúntóróyè wà lára àwọn tó lọ tẹjúbọ tí ò yẹ kó tẹjúbọ tí wọ́n rò pé ẹ̀mí Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀ tó fi ń tutukutu ilé tí Sunday ọmọdé yẹmọ Ìgbòho wá lánàá máa ti tún jáde síta tó tún sọ nǹkan míì ṣé Ọlọ́run ló rán yín iṣẹ́ ṣá ṣé Ọlọ́run ló rán yín iṣẹ́ àwọn bàbá tó jẹ́ wòlíì gidi ti sọ pé wọ́n jáde síta wọn lọ́lọ́run sọ pé òun ò mọ̀ nípa Nàìjíríà wọ́n sọ pé Ọlọ́run sọ pé òun ti fa ìran ó ti fa àsíá Nàìjíríà ya mo ti sọ ní gbogbo ọ̀rọ̀ pé ohun tó jẹ́ kí irú àwa yìí tẹ̀sán mọ́ ìjọ tọ́lọ́run máa pín láàmọ̀ pé àwa náà Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ àrìn nínú ẹ̀mí pé mo rí pé wọ́n fa àsíá orílẹ̀-èdè ìyàsọ́nà 6 pé mo wá kó mo wá ní mo fẹ́ràn papọ̀ pé bàbá yẹn wá jáde sí mi pé n tí ẹlẹ́dàá ẹ̀ kọ̀ ìwọ ló fẹ́ ṣe ṣé o gbọ́n tó ẹlẹ́dàá rẹ ni pé mo wá tají lójú ìran yìí ó ní bàbá yìí sọ wípé àwọn àjẹ́ tó ní Nàìjíríà
àjẹ́ tó ní Nàìjíríà ṣé àjẹ́ lágbára tó Ọlọ́run ni àwọn àjẹ́ gan sọ pé àwọn ò jìyà mọ́ Boko Haram ti ń pàdé àjẹ́ lọ́nà tán ń gé orí àjẹ́ tán ń pa àjẹ́ nípakúpa tán ń pọmọ àjẹ́ àwọn àjẹ́ gan ti láwọn jọ̀wọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà ṣùgbọ́n this man that call himself a man of God ẹ gbọ́ òun náà ló sọ níjọ́ wọn àná pé Tinubu ò ní wọlé pé kò sọ́nà tí Tinubu máa dà kò sọ́nà tó máa gbà pé kó gbàgbé ẹ̀ pé kó gbàgbé ẹ̀ pé bó ló ṣe sọ̀rọ̀ yẹn pé orí Tinubu ò gbádé àbí báwo ló ṣe sọ pé àkọ ipò president mọ́ Tinubu pé kò sórú rígì tí Tinubu lè ṣe kò lè wọlé kò sórú ọ̀nà tí Tinubu lè gbà kò lè wọlé kò sí orú dẹmọ tí Tinubu mọ̀ Tinubu rígì ẹ o kò rígì ẹ o ó wọlé àbí ò wọlé Bíbélì màmá tẹnumọ́ mẹ́ Bíbélì wí pé wòlíì tó bá sọ àsọtẹ́lẹ̀ tí ò bá ṣẹ kan sọ lókùtà pa ó wà ní ìwé Jeremáyà mo fún un lásàmẹ́tì kó lọ máa wá kiri òkúta náà máa fẹ́ pa máa yẹ gbẹ̀yìn òkúta wòlíì tí pera ẹ̀ lọ́mọ ọ̀wọ̀ fámilẹ̀ gàbí òkúta náà máa fẹ́ pa gbẹ̀yìn kẹ́yẹ parọ́ fún ìyàn àwọn èèyàn mọ́ ìwà yín ò mú ìyàn wọnú agbo Kristi ìwà yín ń lé àwọn èèyàn jáde nínú agbo Kristi ni pẹ̀lú irọ́ wòlíì tí ń sọ wípé àwọn àjẹ́ lu òun àlùfẹ́ ẹ̀kú àjẹ́ yẹn ló dẹ̀ máa lù ẹ́ pa ẹjọ́ mo bẹ̀ ẹ̀yin àjẹ́ ẹ̀yin ìyá mi òṣòlóńgà apanimọ̀wàgún olókìkí òru arógbá aṣọ mọ́ balẹ̀ ẹ bá mi tètè lu máa yí pa ó ń bà yín lórúkọ jẹ́ ó ń blackmail yín èyí kan là ń pè ní the defamation of character ó ń bà yín lórúkọ jẹ́ ń parọ́ ọmọ yín Olóhun lára rí ni yín pé ẹlù àlùfẹ́ ẹ̀kú pé ẹ̀yin gángan lẹ̀ ń mú ẹ̀jẹ̀ ẹ̀yin gángan lẹ̀ dá Boko Haram síta ẹ bá wa rán máa ẹran iṣẹ́ is not a man of God fake ni mo ti gbé picture síta rí fake this man is not a man of God he's a fake President Igboho wá ó wá sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ lánàá ó wá sí ọ̀dọ̀ bàbá wa Olúgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí tutukutu ọmọdé àgbà ìlú mọ̀ pé Fúlàní have hidden agenda against the Sunday Igboho wọ́n dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n dẹ̀ sọ síta pé ààrẹ Sunday Igboho pọ̀tọ́ lọ́nu ọba mi ò fún wọn ṣe ìwọ kọ́ lọ máa sọ fún wa pé plan wà lẹ̀ fún Sunday Igboho àwa gan mọ̀ tọ́lọ́run dẹ̀ gbé wọn ṣubú àwọn onírọ́ òṣì ó lè Adémilẹ́gàn ó lè tó pera ní wòlíì ọmọ ọ̀wọ̀ ó lè kàríkàṣọ́ pásítọ̀ ó lè elébi ni elébi màá gbé píṣẹ̀ síta tí mo dé ẹ rí ọmọ àlè ọ̀wọ̀ ni ẹbí ẹ dárúkọ ẹ ṣé ṣọ́ọ̀ṣì ọ̀fà aládùúrà ló ń lọ ní ṣé CAC ló ń lọ ní ṣé kérúbù ló ń lọ ní ṣé tẹ̀lẹ̀ ló ń lọ ní kò lórúkọ kọ́ pàtó ó kàn ń fi ọ̀rọ̀ prọfẹ̀tì ó fi jẹun ní. lágbájá oníṣèyí Mákindé kó má lala ẹ̀ pé Ṣèyí Mákindé ò lè wọlé Ṣèyí Mákindé wọlé àbí wọlé ọdún kẹjọ ni Ṣèyí Mákindé ń ló fẹ́ parí yìí kékọ́ gbàgbé Ṣèyí Mákindé ò lè wọlé o Ṣèyí Mákindé ò lè wọlé bó ń la lálà kó tètè jí lójú oorun yẹn àwọn olè ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ́dẹ̀ sí ń gbà wọ́n láàyè tẹ́ ẹ máa lọ máa kúnlẹ̀ sábẹ́ àwọn tí ogun tó ń bẹ nínú ayé wọn gan pọ̀ ju títí wọn lọ ìyẹn ní wòlíì àgbáyé níbo kò ní dá fẹ́ni tó interview ẹ̀ kò ní dá fẹ́ni tó interview kò ní dá fẹ́ni tó interview kò ní dá fẹ́ni tó interview èèyàn lọ́dún yìí lásán àti méjì àwọn tó ṣe báyìí sí Christian Kingdom àti méjì àwọn tó ṣe báyìí sí Islam torí ìwà burúkú yín náà ni ẹ sọ ọ̀rọ̀ Ọlọ́run ohun tó ní lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa orin tó máa kọ fún wa nígbà táwa kékeré nìyẹn lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa àbí
ìgbàlà táyé ń fowó wá lọ́fẹ̀ẹ́ ni ẹ ti sọ́dọ̀wọ́ olè. And the majority of people, they are lazy. It is because of our laziness. Ló jẹ́ kí àwọn tó pera wọn ní wòlíì, àwọn tó pera wọn, àwọn fake wòlíì kan máa gbá wa nígbàkúgbà, kó tilẹ̀kùn mọ́ra nínú yàrá ẹ, kó ké pé ẹlẹ́dàá kó forí ẹgbẹ́ rí, ẹlẹ́dàá ẹni ní síwájú ayé tà á tẹ̀lé. Ọlọ́run ìwọ ló dá mi, kó béèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó ní ẹ ké pè mí, èmi yóò sì dá yín lóhùn. Èmi yóò fi ohun alágbára nì tí ẹnikẹ́ni kò mọ̀, èmi yóò fi wọ̀nyí. God does say kí pastor ò ké pe òun nìkan, kí prophet ò ké pe òun, kí prophetess ò ké pe òun, kí bishop ò ké pe òun, kí evangelist ò ké pe òun. Everybody call on me. Ẹ ké pe Ọlọ́run. Ẹ rí pé bí máa pa wọ́n, àdúrà àti tẹ̀yìn adé máa gbà. Direct, kẹ́ lọ direct sọ́dọ̀ ẹni tó ṣẹ̀dá ayé àti ọ̀run, ẹni tó dá yín. Direct sọ́dọ̀ ẹni tó dá yín, ẹni tó dá yín, ẹni tó dá yín. Ẹ dá Ọlọ́run mọ̀ fún ara yín. Ìgbà tí Ọlọ́run dá yín, Adégoro yóò sí ń bẹ, olè ni wọ́n. They are fake pastor. Olè. Wọ́n mọ̀ pé tẹ́bá ti lè dárúkọ Sunday Igboho, ọ̀rọ̀ Sunday Igboho jáwọ́. Èyí tẹ́ sọ lánàá kò sí lè tó ṣẹ́ ń bẹ̀. Ìkànnì yín sọ pé tó bá tẹ̀ fẹsẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá lásán wọ́n á gbé àìmọye àwọn tó sọ pé kó má wá ṣòkú ìyá o, kó dúró kó jẹ́ kí àwọn ṣebí kì í ṣe ònìkan nìyá yẹ bí, kó jẹ́ kí àwọn ẹgbẹ́ àtàwọn àbúrò ẹ̀ máa ṣòkú lọ. Sunday Igboho wá ìjọ yẹn àlàyé ó lo ọjọ́ márùn-ún, ó lo ọjọ́ márùn-ún from Ìbàdàn to Igboho. A ṣe gbogbo àṣẹ ṣọ́ọ̀ṣì mọ́jú, ọlọ́pàá wà ń bẹ̀ tán gáìdì wọ́n tó ṣe gbogbo ẹ̀ from there to Ìbàdàn. A tún lọ sí reception. Kó má wá o, kó jẹ́ káwọn ẹgbẹ́ ìṣètò tó bá ti lè gbé bá ti lè báyìí wọ́n á bù so, wọ́n á gbé. Àti ilé náà kó má wálé o, wọ́n ní plan fún from Ìbàdàn to Ọ̀yọ́ to Ògbómọ̀ṣọ́, àtúkọjá Ògbómọ̀ṣọ́ lọ́hùn sí ọba onílé Igbọ́n from there back. Ayé yín ló máa kú dànù. Ẹ̀yin tẹ́ ń bojú Ọlọ́run jẹ́ tẹ́lẹ̀ yín gangan ní umbrella Olódùmarè. Ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò léyìn lórí ni. Tẹ́ ẹ bá fọmọ ọlọ́mọ lẹ̀. Tí ẹ bá fọmọ ọlọ́mọ lẹ̀, ó ti fi hàn. Thank God for what is happening now to happen. Ó jẹ́ ká máa mọ àwọn ọ̀dájú pásítọ̀ tí ò fẹ́ ìran Yorùbá fún rere. Bíbélì wípé ẹ sọ gidi rere, èso rẹ̀ yóò sì di rere. Ẹ sọ igi di rere, èso ẹ̀ yóò sì di rere. Tí wọ́n bá ní ètò búburú sí èèyàn, you call yourself a prophet. Ṣé o lè lọ gbàdúrà ni? Kó gbàdúrà Ọlọ́run. Ọba kan náà ránṣẹ́ ikú sí pé kò sọgbọ́n tó máa dá, ikú máa pa, kó lọ palẹ̀ ilé ẹ̀ mọ́. Ó dẹ̀ Bíbélì rí kọ́dù ẹ̀ pé ó yí ojú sógiri pé ikú mi ò dá báyìí, ikú mi ò dá báyìí. Ọ̀dọ̀ ọmọ tí mo ti ṣe, ó mọ̀ bí mo ṣe níwájú ẹ̀, ikú mi ò dá báyìí. Wòlíì tó wá jíṣẹ́ fún dẹ́ padà pé a ti fi ọdún 15 kún ọdún ẹ̀. Ṣé ìjà ti Sunday Igboho ló ń jà ní kì í ṣe ìjà gbogbo wa ló ń jà? Àtọmọ tí àrọmọdọ́mọ ẹgan eléré burúkú ẹlẹ́pọ̀ jíjò tó ṣẹnu gbẹ́tẹ̀pẹ̀tẹ̀ bí irú pẹ̀tẹ̀, ó ṣẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí irú pẹ̀tẹ̀. Àwọn kàríkàṣọ́ pásítọ̀, àwọn elébi pásítọ̀, ọmọdùnmí o, ẹgbọ́ kàtìkàtì tí wèrè ń sọ lẹ jáde lẹ́nu. Ìgbẹ̀lẹ́ tí máa mọ̀ Bíbélì wípé nípa ìṣe wọn àti ìwà wọn la máa fi mọ̀ wọ́n. Ó wá tẹ̀síwájú ní nípa ọ̀rọ̀ wọn, ọ̀rọ̀ ẹnu wọn la máa fi dá wọn lẹ́jọ́. Òkùnkùn ní máa yí was not a ìmọ́lẹ̀. Ọlọ́run ò mọ̀. This is not a pastor, this is not a prophet. Ẹ lójú, ẹ dá Ọlọ́run mọ̀ fún ara yín. Ẹ dá Ọlọ́run mọ̀. Ẹni tó ní àjẹ́ náà òun lánàá kú, ànàfẹ́ kú, pé ara òun kan tẹ́ bá rántí tàbí tó ti ṣe ń gbà yín lọ pé ara òun ṣe ń yá ni. Pé nígbà táwọn àjẹ́ yẹ bo òun, wọ́n fẹ́ pa òun kú.
lẹ́yìn wá lọ tẹrọ lẹlẹ kúlẹ̀ sábẹ́ àwọn àjẹ́ máa pa yín àpafẹ́ kú ni Yorùbá wí pé ẹni máa dáṣọ fún ni tọrùn ẹ̀ là ń kọ́ wò ẹni máa gbani nínú ìṣòro ṣé kò ń gan kì í ṣe pé wà nínú ìṣòro. This is not a man of God. This man is a fake. Ẹ máa gbọ́ o sọ̀rọ̀ o àìwá sọ̀rọ̀ yẹn ló máa mú jà wá o sọ̀rọ̀. Àwọn ẹni bí lóòótọ́ ó ti fi hàn pé ìgbé òfin ayé la wà àwọn wòlíì kàríkàṣọ tí Sunday Igboho bá yaṣọ wọn á rí iná sí ojú ẹ̀rẹ́ ẹ ti mọ̀ wòlíì alájẹ Fálíyìmú Ọlágoróyè ó lè ní fẹ́ẹ̀kì ní ẹ máa gbọ́ tó bá sọ òun rèé. wọ́n ní nìkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí a sọ̀rọ̀. òun rèé ẹ ti dá mọ̀. ẹ fi ìkìlọ̀ ránṣẹ́ sí alàgbà Sunday Adéyẹmọ ìgbà yẹn mọ̀ sí Sunday Igboho ṣá kí wọ́n sọ́ra sí ewu bẹ́ẹ̀ lóko lóńgẹ́ fún rẹ̀ ewu ni. ṣùgbọ́n tá a gbọ́ báyìí ni pé alàgbà náà ti wọ Nàìjíríà wá báyìí wọ́n sì ti lọ sí ààfin ikú bàbá yìí ọba abdulhakeem ọwọ́ adé ẹlẹ́wọ̀ ètò àkọ́kọ́ lọ́bẹ̀ kí ni adé sì lè kákọ́ ọmọ láti bẹ̀rẹ̀ sà. nǹkan tó ṣẹlẹ̀ mo sọ pé wọ́n set up sílẹ̀ fún pé kò sí nǹkan tó pè ní Yorùbá nation. ṣé ẹ̀ ń gbọ́ lórí burúkú ṣé ẹ̀ ń gbọ́ pásítọ̀ Ilébi ṣé ẹ̀ ń gbọ́ ẹ tẹ́ béèrè pé kí lorúkọ ṣọ́ọ̀ṣì ẹ̀ níbo ni kí ni background ẹ̀ ara wọn tó jẹ́ pé wọn ìyá wọn àti bàbá wọn yìí ṣe kìrìsìtẹ́nì nígbà tó ń dẹ́gbẹ́ pé wọ́n lọ bì kan pé kàí tí mo rí rè táwọn yẹn mentor wọn who is the mentor of this man ṣé a lè pélé níranlẹ́ ọṣẹ́ Ọlọ́run ṣá èṣù gan ò mọ̀ èṣù gan ò mọ̀ kò mọ̀ máa yìí pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó sọ lẹ́nu yìí. Nothing like Yoruba nation. It means that this man did not love people. Olórí burúkú ní ẹṣẹ́ ìyá mi. Ẹni bí tí pọnmọ́ rẹ̀ balùwẹ̀. Orúkọ Adémúlẹ́gàn Fámúyìmú. Adégoróyè Fámúyìmú. Fáyẹ òní rí mú. Tó bá jẹ́ pé babaláwo ló kọ́kọ́ ló máa dá ọ̀pẹ̀lẹ̀ kámọ̀. Ó sọ pé ó ní Tinubu ò ní wọlé bóyá máa ṣẹnu yẹyẹ kẹrẹ ẹnu ẹ dàbí ẹrú lẹ àṣẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí irú pẹ̀tẹ̀ ẹni bí ni wọn ẹni bí wọn ò rí ohun rere kan kò rí ohun rere kan fún ìran Yorùbá rí Tinubu ò ní wọlé ṣé ẹ ti gbàgbé kí Ṣèyí Mákindé kó gbàgbé ẹ̀ kí Ṣèyí kẹ̀ kí Ṣèyí Mákindé ó gbàgbé ẹ̀ kádàrá Tinubu kádàrá o kì í ṣe kádàrá oyin àbí báwo ló ṣe sọ ẹ ṣe Adégoróyè Fálíyìmú Fátitẹ̀ ò rí lè mú àtúbọ̀tẹ́ ò lè dára ẹgbọ́n tó ẹgbẹ́ dáadáa. ṣé wá ń sìn tó bá sọ̀rọ̀ nípa Yorùbá nation wọ́n máa arrest ẹ̀ wọ́n gbé. bó lè ṣe wá ń sìn tí ò bá ṣe ara ẹ̀ jẹ́jẹ́ wọ́n á arrest ẹ̀. àbábá mi ní òbú èṣù mo lé èṣù ò lè dá mà èyí tó kọ́ pé ìránṣẹ́ èṣù ní ṣe ìránṣẹ́ èṣù. lẹ́ẹ̀lú ìbò pé ó continue bí àwọn ò jáwọ́ lórí Yorùbá nation yẹn ṣùgbọ́n bó ṣe wá sí tó bá ní Yorùbá nation wọ́n á arrest ẹ̀. torí a ti sọ tẹ́lẹ̀ pé àwọn àjẹ́ yẹn ti sọ pé anybody tó bá fẹ́ gbé Nàìjíríà a ti sọ tẹ́lẹ̀ wọ́n tó mú tó bá pé Yorùbá nation àfúrọ̀ra jókòó ẹ̀jẹ̀ jẹ́jẹ́ tó bá jẹ́ òṣèlú ló wá fẹ́ ṣe bóyá kìsì ló fẹ́ darapọ̀ mọ́ gbọ́dọ̀ darapọ̀ tó bá fẹ́ stay náà. níbi tó ti ń rí owó gbà nìyẹn o mi ò fẹ́ pé ọ̀rọ̀ púpọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ òun wòlíì wèrè
tó ń pera ẹ̀ ní wòlíì is not a wòlíì at all. Kì í ṣe wòlíì. Olè lélẹ́yìí olè. Kí ọmọ Yorùbá mọ̀ pé olè ni. And I want to show you one video tó ṣẹlẹ̀ lánàá. Kì í ṣe pé ó ti pẹ́ o. Ara nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ lánàá rèé. Ẹjọ́ ta ló pariwo Yorùbá nation yẹn? Who shout Yorùbá nation? Who shout Yorùbá nation? Ṣé gbọ́, ṣé ń rọ́ ọmọ ọkọ? Ṣé ń wo ọmọ ọkọ? Ọ̀yọ́ nìyẹn o. Ṣé ń wo ọmọ ọkọ? Ọ̀dọ̀ bàbá mi Olúgbọ́n lélẹ́yìí. Ṣé ń wo ọmọ ọkọ? Ẹ máa gbọ́ o. Ta ló ń sọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́? Tó ní pé tó bá dárúkọ Yorùbá nation àlọ́ lórí burúkú ni máa yìí. He's not a man of God. Àwọn kàríkà ṣọ́ọ̀bù ní ṣe rí ìpele oríṣiríṣi ìránṣẹ́ Ọlọ́run ló wà. Lóòótọ́ àwọn kan wà tó ní ìpè tọ́dẹ̀ dúró di ìpè wọn. Ok, wọ́n ní scam ni wòlíì yahoo ni tó dúró ti ìpè wọn àdẹ̀jẹ́ kípè yẹn bàjẹ́. Tí ìjìyẹ bá ń jà tí ìjìyẹ máa ń lò wọ́n á máa rántí pé ẹni tó pe àwọn kan wá wà ìjì Nàìjíríà nígbà tí ìlú dàrú. Wọ́n dẹ̀ gbóyìnbó Ọlọ́run fún wọn lọ́pọlọ wọ́n wá wò pé opportunity rèé. Wọ́n wá lọ́jọ́ yẹn ẹgbẹ́ akọrin àwọn kẹjọ ọ̀ṣàánú ṣọ́ọ̀ṣì. Ìjà kékeré ló máa ṣẹlẹ̀ ẹ̀kan tó máa rí pé ó ti lọ dájọ́ ìjọ títí ẹ̀ lẹ́ẹ̀ni. A wá lọ wọ́gbọ́n wá lọ tẹ́ǹdì. Àwọn kan wà ebi inú ló pè wọ́n not God. Lára kàtígórì méjèèjì àwọn tó jẹ́ pé situation Nàìjíríà àwọn tó jẹ́ pé ebi inú wọn ló pè wọ́n. Àwọn náà fẹ́ gun mọ́tò wọ́n fẹ́ kọ́lé ńláńlá wọ́n fẹ́ máa kán ní ènìyàn kán sọ̀rọ̀ irú kàtígórì yẹn ni máa ń pọ̀ sí. Àwa náà dánwò kékeré ẹ má lọ dánwò ní àwọn ọmọ yín ò ní ya wèrè ẹ lọ́wọ́ ojú ajá tó ti yan dìgbòlugi tó tẹ́ ẹ mọ̀ pé ajá ilé ti yan dìgbòlugi ẹ kó ìpín ojú ẹ̀ pẹ̀lú tìró àti kankan mi ò nífẹ̀ẹ́ kankan tí káwọn ọmọ ẹ̀sìn mọ́lọ́mọ́ máa dánwò ń táwa ṣe rí náà nínú ẹ máa fi lé tìró sójú ní àràárọ̀ kẹ́ máa ń lé tí n bá jókòó tí n bá bẹ̀rẹ̀ sí sọ pé báyìí lolúwa wí ní mọ̀ pé ìpín ojú ajá àti tìró àti nǹkan kan ní sọ̀rọ̀ lára tí Ọlágùnsóró yè fámú yìí ti àbí fámútì torí tí bá bá rí mú kò ní máa tutù kùtù bó tó tù yìí. Ìgbòho must not say Yorùbá nation. Ọmọ aládìgó dẹ̀ máa sọ fún wa pé òde tó máa lọ tóun lè pariwo Yorùbá nation òun ò ní yá lọ ni. Let me give you one example today. I will say it today. That is why mo so no video tí mo ṣe parí tó pé I have 100% believe that say the Igboho will never disappoint betray the Yorubas. Ó lọ sọ́dọ̀ bàbá yẹn pé bàbá ẹ bá wa lórí ọ̀rọ̀ security bó ṣe ń pa iná Yorùbá yìí Kútọ́nù tí mo wà yẹn inú mi ò dùn sí. Pípa yẹn jẹ́ kíkpa yẹn kọ́kọ́ dúró. Nígbà tá fẹ́ ṣòkú ìyàwó bàbá lẹ́kìtì ń bí báyìí àwọn kan sọ pé wọn ò gbọ́dọ̀ pariwo Yorùbá nation o Ìgbòho ti wà lẹ́kìtì ó ti wà lẹ́kìtì ńgbà yẹn kí ní ìsìyẹ wá dọ̀dọ̀ ó ní tí àwọn ènìyàn bá àwọn tèun bá wá bo òun àwọn bọ́ọ̀ tán wá bò tọ́pọ̀ ó nítorí pé òun mọ̀ pé tó bá gbọ́ pé òun dé gbogbo Èkìtì á tán síbẹ̀ àwọn odò àyàwá àwọn tí Ọ̀ṣun máa yà wá kó máa tó máa fẹ́ àdírẹ́sì wọn kó máa lè pariwo Yorùbá nation tàbí kó bá pariwo Yorùbá nation kó nìkan dákẹ́ ó ní rárá òun ló mú Ìgbòho kúrò ní Èkìtì lálẹ́ ọjọ́ yẹn olórí burúkú ẹni bí olórí burúkú olè tí pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ló bọ́dà mi mo wà lórí program ni
olórí burúkú tí ń pera rẹ̀ ní èèyàn pàtàkì. Ọlọ́run ò mọ̀ àwọn ọmọ ọ̀wọ̀ ẹni kó júwe ilé bàbá ẹ̀ lọ́wọ́, ẹni kó jú ọmọ àtọ̀húnrìn wá ní lọ́wọ́, ẹni kó júwe ilé bàbá ẹ̀, kó júwe ilé bàbá ẹ̀ lọ́wọ́. Ọ̀wọ̀ wí àwọn ọmọ ọ̀wọ̀ tí mo ti mọ̀, they will never betray the Yorubas. Kò sí àkọọ́lẹ̀ kan rí pé àwọn ọmọ ọ̀wọ̀ wọ́n dúró níbi tí Yorùbá ti ṣubú rí tàbí níbi tí Yorùbá ti máa ṣubú. Sọ igi di rere, igi náà yóò sì di rere. Tó bá jẹ́ pé wòlíì Ọlọ́run ni, torí pé n tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ níbi tá a bí ọ pé kò dáa, wá ẹ̀ tó fi lè wojú Ọlọ́run pẹ̀lú wọn pé Ọlọ́run àfẹ́ yígbà yí padà, ìran Yorùbá gbọ́dọ̀ bọ́. No, èyí tá a ṣerú yìí ó tó gẹ́. Ẹni yẹn tó interview rẹ̀ ló tẹ́ wá gbọ́ interview yẹn pé lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ó ní kófìlẹ̀ fáwọn ọlọ́pàá ṣèbófin wà. Ẹ rí pé lórí burúkú ni máa yẹn. Ẹ rí pé lórí burúkú ni. Mo ti sọ fún yín pé fẹ́ pastor ni, and I pity those people tó sì ń pè ní bàbá wa, G.O. wa, pastor wa, prophet wa, tí ń sọ ìran fún yín tẹ̀ ń tẹ̀lé ẹni tó ń lo ìpín ajá, ojú ajá àti tìró. Tí inú bá bí mi máa sọ ìkẹta. Ẹ̀rù kan bá mi ní káwọn ọmọ ìsìn má lọ máa dánwò. Ẹlòmíì àárín tí ò yẹ kó rí asá yàwèrè. Ó sì máa yàwèrè gbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni many Fulani in our midst that we think that they are Yorùbá. Bóyá àwọn bàbá ẹ̀ wá ṣiṣẹ́ lọ́wọ́. Lòun náà wá ń kílèmù ọmọ ọ̀wọ̀ bí èèyàn kan náà ṣe ń kílèmù pé wọn ọmọ Abẹ́òkúta ló wu. Mi ò dárúkọ yẹn o. Ẹ̀yin lẹ sọ pé Ọbásanjọ́ o. Tó ń kílèmù Yorùbá, ọmọ Òwu lòun, á tún máa kọrin Òwu la kọ́dá o. Bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà wá ń kílèmù ọ̀wọ̀. Kò sí àmúyẹ ìránṣẹ́ Ọlọ́run kan lára máa yìí. You should stop it calling yourself a prophet. You are fake pastor. You are Yahoo. You are scammer. Késédé Ìgbòho má gbọdọ̀ bí ní. Wà á ti ṣẹ́dá jáde síta, wà á ti máa sọ̀rọ̀. Wọ́n á ti wá interview, wà á máa tutukutu. Tí wòlíì tabarọ́ bá wòlíì, tí wòlíì bá ń sọ̀rọ̀, tó bá jẹ́jẹ́ ní wòlíì ni, kò ní sọ̀rọ̀ kó má gbé wọnú Bíbélì. Tó bá dẹ̀ máa sọ̀rọ̀ tó jẹ́ wòlíì gidi tó bá máa sọ̀rọ̀, Bíbélì tó máa quote bó ṣe máa ṣàlàyé ẹ̀ mọ̀ pé ohun tó fi ń ṣàlàyé ẹ̀ kì í ṣọgbọ́n ènìyàn, ọgbọ́n Ọlọ́run ni. Bí ṣe ti fámú yìí ti ìṣòrí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Sunday Ìgbòho ló máa pa ẹ́. Àwọn àjẹyẹ a máa bẹ àwọn àjẹyẹ lọ́wọ́ ẹ̀. Wọ́n á fún ẹ̀jẹ̀ ẹgbẹ́. Mi ò sọ kẹ́dà ìyá mi. Wọ́n á fún ẹ̀jẹ̀ ẹgbẹ́. Ṣùgbọ́n mi, ó dẹ̀ máa bínú kú ni lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho. Ó máa bínú kú. Níjọ́ tí ìran Yorùbá bá dẹ̀ ti máa bọ́, ó wà lára àwọn tá a máa tẹ̀ mọ́lẹ̀ gòkè. Ìránṣẹ́ Ọlọ́run kan wá ní bó wá dìwò yìí ọ̀la. A máa ta àpò ráìsì kan ní 500 naira. Ìjòyè kan tó gbé láyé kò lè ṣeé ṣe níbo òmìnira tó ta ráìsì ni. Nígbà tí ilé ọjọ́ kejì dẹ̀ mọ́, ọwọ́ tí yí ìgbà padà dẹ̀ yí ìgbà padà. Ṣùgbọ́n wòlíì yẹn ti sọ pé àfojú rí kò ní jẹ́ mẹ́ o. Níbi táwọn èèyàn ti ń rush, wọ́n tẹ̀ pa ni, wọ́n máa tẹ̀ máa ipa nílẹ̀ Yorùbá ni. Kì í ṣe òun nìkan wọ́n pa o. Wọ́n á tẹ̀ wọ́n pa nílẹ̀ Yorùbá ni. Wọ́n á tẹ̀ wọ́n pa nílẹ̀ Yorùbá. Àwọn wòlíì elébi. Tẹ́bàjá ti kí Sunday Ìgbòho báyìí, inú yín á máa bí yóò ké. Nígbà tó ń sísì àkáǹtì ẹ̀, tó gba gbogbo bísínẹ́sì ẹ̀ rò pé kọ́mọ ọlọ́mọ máa rùn pa. Òun náà fi sọ pé ká gbélé ayé ká ṣe rere. Ó ti fi ìwà pọnmi nílẹ̀ dòǹgbẹ́. Ó ti fi ìwà pọnmi nílẹ̀ dòǹgbẹ́. Ẹ máa bínú kú ni. Ìyá mi lédìkẹ́ yóò dára fún yín, ojú òní tì yín. Bí Sunday Ìgbòho bá sọ, ẹ gbé wọnú ẹ̀mí, ẹ̀yin tọ́lọ́run ò mọ̀. Tó bá wọ Nàìjíríà, tó bá wọlé Yorùbá, wọ́n á mú wọ́n lè rí mú. Tó bá ní kọ́mọ̀ ní ọ̀la náà máa mú. Yorùbá wípé ẹnu
lẹ́sẹ̀ mi pòkúrò ojú ọ̀nà Sunday Igboho ò ṣiṣẹ́ fún ara ẹ̀. It did not fraud. Kò gbé kókè. It did not yahoo. He fight for the freedom of the Yoruba, for the peace of the Yoruba land. Why did it? I want to kutu. Ilẹ̀ Yorùbá ó máa bèrè ẹ̀jẹ̀. Gbogbo yín pátápátá tẹ́ bá ti rí Sunday Igboho tínú bí yín. Ilẹ̀ Yorùbá máa lanu àgbé yín mì. Sunday Adéyẹmọ ẹni ní kò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Woli Eke ló ní kò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Fámúyìtì Adégoróyè ló ní kò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Nígbà tí Bíbélì wípé ẹni tó bá mi kójọ ni mo mọ̀, ó ní mi ò mọ ẹni tó bá mi túká. Sunday Igboho ń bá Ọlọ́run kó ìran Yorùbá jọ nígbà tí Fúlàní ń fọ́ wa káàkiri, òun nìkan ló dìde. He did not collect kobo for any Yorùbá. Adégoróyè ló ní kò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ti rí Sunday Igboho tínú ń bí wọn ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Ọmọ Adéyẹmọ mo ní Adégoróyè ló ní ò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Woli Eke ló ní ò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Ọmọ Aládìgún bójé òṣó lé ló ní ò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Wòlíì onítìró lójú ló ní ò má ṣe tìyẹ ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́, ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́, ilẹ̀ lanu ilẹ̀ Adégoróyè lanu ilẹ̀ gbéjẹ́, ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Woli Eke ilẹ̀ lanu ilẹ̀ gbéjẹ́. Nígbà tí ò ṣiṣẹ́, àìṣiṣẹ́ ló sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dàdàkúdà. Tó ń wí nígbà tọ́lọ́run ò wí, tó ń sọ nígbà tọ́lọ́run ò sọ. Ohun tọ́lọ́run ṣé àwọn tó ti fọ́ ojú inú, ojú ìta gan wọ́n ti fọ́. Wọ́n wá láwọn rí náà. Rí. Ó yẹ ká ẹ ti mọ̀ pé Adégoróyè gan inú òkùnkùn ló wà. Inú òkùnkùn yẹn ló dẹ̀ máa kú sí. Tó o bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Ọlọ́run òkè ẹ̀ àwa mọ̀. Bíbélì wípé ká máa dá ẹ̀mí mọ̀. Lẹ́ẹ̀mọ̀ èyí tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run. Àwa kan wà tọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́. Wòlíì kan lé ọlá ní ìlú yìí, ọmọ Yorùbá ni. Àwọn tó bá kọjá láwọn èèyàn máa rá bàbá àtijọ́ tọ́lọ́run ti túmọ̀ ẹ̀ fún mi. Mo dẹ̀ rẹ́rìn-ín. Kí ni mo fẹ́ máa tó bá yá àgò ló máa dẹ́dí yẹ gbẹ̀yìn o. Tó bá yá adọ́kọ̀délé dání mọ́. Ìjọ gbogbo ní tó lè ọjọ́ kan ní tonú. Ọlọ́run ò mọ̀ ẹ́. Go sit down, you are not a man of God. Àwọn tẹ́ bá ti wọ́ wòlíì tó sọ pé olúgbòhùn òdi ọ̀run ó ti so nǹkan mọ́ ṣọ́ọ̀ṣì. Àwọn wèrè kán máa yìí Sunday Igboho sójú ni. So they okay ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọmọ òdìrí sí dàbí ẹbí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Àwọn tẹ́ ń dè mọ́lẹ̀ tí Sunday Igboho ń túlẹ̀ without collect cobbles. Ó lẹ́bi rí pé okay èrèdí tí àwọn Woli Eke wà lára àwọn tó sọ pé àwọn ará ìlú òyìnbó fẹ́ dógúnlẹ̀ ni wọ́n fẹ́ lọ Sunday Igboho láti dógúnlẹ̀. Àti ẹgbọ́n ó sọ nínú fídíò yẹn ó ní mo ti sọ fún yín pé ọmọ Yorùbá ò ṣe é jà fún pé ńgbà tán mú Sunday Igboho ṣé wọ́n tún rí ọmọ Yorùbá. Sunday Igboho gan mọ̀ pé ọmọ Yorùbá ò fi ohùn lẹ̀ lálẹ́ ọjọ́ yẹn tán ààrẹ ẹ̀sẹ̀ tí ò bá jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí ayé wọn ò ní bàjẹ́ tó ti dára nínú ayé wọn ò ní dàrú táyé wọn máa gòkè tí wọn bá tètè lọ sí kóòtù ní Kútọ́nù wọn á gbé Sunday Igboho wá Nàìjíríà tí Igboho bó ara ẹ̀ ń sọ bàbá 87 years that time pé bàbá yẹn ṣubú lórí step pé Igboho dẹ̀ ń sọ̀rọ̀ yẹn nígbà tó ń sọ̀rọ̀ yẹn ó dẹ̀ bù sẹ́kún pé bàbá 87 years ṣubú torí ti tòun lórí step pé ìyàwó àwọn dẹ̀ sọ fún pé bàbá yẹn gbé dìde ó dẹ̀ gbára ẹ̀ nù pé bàbá yẹn ó lọ ń bẹ ẹni tó ju tí jẹ́ pé last born bàbá yẹn ó jù lọ pé ọmọ yìí is not a criminal no he is not a terrorist. This man fight for their own people. They are killing the Yorubas in Nigeria.
That is why he stand up. Wọ́n ní Yorùbá fi lẹ̀. Nígbà tó jẹ́ pé n tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Àní Yorùbá tòde òní ti gbọ́n. Ẹ̀yin Woli Eke. Ọmọ Yorùbá, know yourself. If you know yourself, you will know your God. Ẹ ké pe Ọlọ́run yín direct. Dádì wa ti sọ̀rọ̀. Bí dádì wa ṣe sọ ló dé ṣe rí. Ẹ̀bà gbígbóná ló jẹ lánàá pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́. Ṣé mo parọ́ ni? Ó fògúnfele lórí. Tí n bá ti ń ṣí kó máa sọ fún mi. Lẹ́yìn ìgbà yẹn ó fi kóòkì tó tútù ló fi mú lẹ̀. Ní pásítọ̀ wárí náà bẹ́ẹ̀ ni dádì. Ṣé orí òkèlè àkọ́kọ́ tó kọ́kọ́ gbé sẹ́nu yẹn wọ́n bẹ́ẹ̀ gbé sí ni kì í ṣe òkèlè kì í ṣe ìwọ ló bù ibi tó ti wọ̀ nìyẹn. Ṣé kì í sọ àsọtẹ́lẹ̀ ní dádì ẹ sọ̀rọ̀ wèrè tí ò rí kankan tó jẹ́ pé ìpín ojú ajá ló ń lò àti tìró. Àwọn ìyá mi ti ní kí n má dárúkọ ìkẹyẹ ọkọ tó kù. Kò rí kankan. Olè ní olè ọlágùn sóró yé àbí kí lóyún orúkọ ẹ̀gán òṣìkíní fáàmù yìí tì ifá òrèlé mú ifá sì níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láti ṣe. Olè ni wọ́n olè. They are not a man of God. Mo ní nínú ìwé Jeremáyà ó ní wòlíì tó bá sọ àsọtẹ́lẹ̀ tí ò rí bẹ́ẹ̀ ẹ sọ lókùúta pa kó di ẹni ìfibú. Tó sọ àsọtẹ́lẹ̀ tí ò rí bẹ́ẹ̀ kó di ẹni ìfibú. But today ìwà burúkú ìwà ìbàjẹ́ náà fi ń ṣọ̀ṣọ́. Ìwọ ló sọ pé Tinubu ò lè wọlé. Níbo ló ti fẹ́ rí kò lè wọlé afọbọjẹ ni. Ìwọ ló sọ pé kí lè Seyi Makinde kó gbàgbé ẹ̀ kò lè di gómìnà. Seyi Makinde òun ọdún 7 ló fẹ́ lọ parí. Olórí burúkú olè. Leave Sunday Igboho alone. We know you are a fake pastor, a fake prophet. You are not a prophet. You are a scammer. Èkejì tí máa wá fún ẹ lélẹ́yìí tó bá jáwọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho. Rí ìran tó dáa rí. Nígbà tíjọ́ tí Sunday Igboho jáde síta kò rí náà. Ṣùgbọ́n nígbà tó gbọ́ pé Sunday Igboho jáde lánàá tí ẹni tó ń interview tó wá sọ́dọ̀ ẹ̀ ó tún bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ìyẹn náà máa fi orúkọ Sunday Igboho á máa fi wá viewers kiri. Á máa fi gbowó lórí YouTube. Owó gbogbo ẹni bá fowó orúkọ Sunday Igboho gbowó lórí àìtọ́. Owó yẹ ìbànújẹ́ lẹ máa fi wò. Á dẹkùn sínú ayé yín. Beware of that man. Ẹ̀yin ọmọ Yorùbá is not a man of God. Ọlọ́run ò mọ̀ o, mò ń sọ o. A ní dáwọ́ ìbàjẹ́, a ní dáwọ́ ẹkún fẹ́ni kankan nínú yín o. Kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín. Mo fi ìṣẹ̀dálẹ̀ Yorùbá bẹ̀ yín. Ó ti fi hàn pé lára àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni. A ti rí wòlíì tó sọ pé Yorùbá nation máa wáyé. Pé bọ̀tù ọ̀nà tó mọ́ Ọlọ́run máa gbégbà lóhun ò tí mọ̀. Pé àwọn tó ń ṣe lọ kán má dáwọ́ dúró. A ti rí wòlíì tó sọ pé òun rí pé ọba olókìkí kan kú o. Ọba dẹ̀ kú. After a month. A ti rí wòlíì kan tó ní òun ti rí o bóyá fọ́mà ní o. Bóyá president ní o. Ẹ jẹ́ á gbàdúrà o. Àdúrà máa yí gbà padà o. Àdúrà máa yí ọwọ́ kò ń rí ààrẹ orílẹ̀-èdè kú o. Buhari kú. Ẹ ṣe jàre àkáǹtì ogun bàbá wọn náà ń lò. Buhari kú. O rí kankan. Sunday Igboho ni. Kò sẹ́ni tí ò mọ̀. Sunday Igboho ló ṣe spinal cord àwọn Fúlàní. Ó ń bí wọn nù. He break that spinal cord wọn. So we know. Kì í ṣe wọ́n ló ṣe máa ìyá òun ṣe ọ̀rọ̀ yẹn náà. Pé wọ́n dẹ trap lẹ́ẹ̀dẹ́.
wọ́n dẹ páńpẹ́lẹ́ kì í ṣe ìwọ ló ṣe máa sọ fún wa we know by ourselves ẹni tó ṣe spinal cord wọn Sunday Igboho tó gbé ibùdó yọ sáwọn ọlọ̀tẹ̀ ọmọ àlè bomb bastard ẹ̀yin ọmọ ọ̀wọ̀ ẹ jẹ́ lé dànù ká sọ pé kì í ṣe ọmọ yín kò ṣe é fi yan gẹ̀ láwùjọ o adára fún yín ojú òní tì yín ẹ jẹ́ ń lọ mú mi àtúpadà wá ọ̀tá Sunday Igboho ọ̀tá tèmi ni ọ̀tá Yorùbá ni ọ̀tá Yorùbá ni kò ní dá fún ẹ kò ní dàgbà fún ẹ ọmọ àlè ẹni ìfibú ọwọ́ wọn yára láti tẹ ìjà láìṣẹ̀ lẹ̀ wọn ẹnu wọn ó yára láti sọ̀rọ̀ èké síta ẹ máa wò ẹ máa ka ọ̀rọ̀ Ọlọ́run ẹ kàn jáde síta ìgbà tó jẹ́ pé kàríkàṣọ pásítọ̀ ni káṣá àti ṣọṣẹ́ àwọn máa ti gbá èmi náà sẹ́yìn rí o ọṣẹ ẹjọ́ ẹ̀yẹ wọn ní kí n lọ rẹ yọkà ojú ara máa náà dẹ̀ṣẹ̀ máa gé sí bíi 40 wọn tó máa tà fún mi ìgbẹ̀yìn yìí ò lè dáa ẹ̀yin fake pastor Adégoroyè leave Sunday Igboho alone ọ̀rọ̀ Sunday Igboho ẹ̀pìlẹ̀ mú ọ̀rọ̀ mi tó bá jẹ́ pé wòlíì Ọlọ́run ni ẹ gbọ́ wá jẹ́ pé wòlíì ni ẹ mú mi gbọ́ oríran mi kí ló máa ṣẹlẹ̀ lọ́la ó yá sọ kí ló máa ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n tó o bá tí lọ́rọ̀ Sunday Igboho sọ ò tí ríran eléré burúkú elébi owó ìdámẹ́wàá àtowó rẹ ló ń wá òfò lómi ẹ̀fọ́ ṣe òfò.